Fúgè Ìlàjẹ. Àwọn ayé. Ọmọ Ìlàjẹ proper òkú ọdún o. Tó kún bá ọdún rẹ̀ lóde. Olúwaṣèyí Kọ́ríjò báwọn tẹ̀lẹ̀ yí pẹ́. Àṣèyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe o. Òjòjò ní sówó kó má lè nàjà kókókó lárọ̀ tálẹ̀ ọmọ bẹ̀rẹ̀ ọbẹ̀ níbẹ̀ ṣú àtẹlẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náà wò ọmọ ní fọ́dún yìí so òpin lágbára Ọlọ́run Ọba Kọ́ríjà ọpẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ o kó dàgbà kó dògbó ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn níbẹ̀ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún ọ lágbára Ọlọ́run Ọba bàbá tèmi dayọ̀ o bàbá ọpẹ́ mi bàbá pẹ̀lú mi òní tọ́nà ó sàárè ọmọ ìlọ́wọ́ ìdílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Ìlàjẹ proper dákun mọ́ gbọ́dìdùn ẹnu mi ọmọ Ìlàjẹ níbi tí wọ́n ti má làgbàlúgbò mi sẹ́yẹ iwájú omi ẹ̀yìn omi ọ̀tún òun òsì omi ni nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ẹ̀yin lẹ́lẹ́dẹ́ ẹ̀yin lẹ́lákan o ẹ̀yin lẹ́mọjọ́ ẹja nínú omi Ìlàjẹ ogún ọmọ ní agbẹ́nu ọkọ̀ èèwà ọmọ yẹn bẹ́ẹ̀ fírísà ní o ọmọ olówó lè bí ọba ọmọ lè bí oṣù mọ́ fara sí ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ o ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni òròbí rírí bí ogún bí ọgbọ̀n àyàbẹ̀ lélẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Ìlàjẹ ọmọ alágbálúgbò mi sẹ́yẹ tí n bá kí ọ títí máa kí ọ dòńdó ẹ̀ kí mo ògùn o ọmọ rẹ̀ ìjàjà ògùn sẹ́ẹ̀túndé òǹdó mẹ́bẹ́ lẹ́yìn oníjàjà mọ́ ọ̀jàjà ni wọ́n mọ̀ pé yín bó bá dọ̀la ìrèdí mo ògùn mi ọmọ àwísẹ̀ ọmọ fínàfínà